Sunday Igboho ẹ jẹ́ kó padà sí Nàìjíríà ẹ jẹ́ kó darí wálé ẹ fọwọ́ wọnú amọ̀ríkì wọn torí olórí tẹ́ ẹ jẹ́ torí pé ẹ ṣe dáadáa wọ́n ní tọ̀hún ṣe èyí bò ó bó ṣe yóò bá àbí bó ṣe aṣíwájú nílẹ̀ Haúsá àkọ́bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí Sunday Igboho Oniwaasi ẹ jẹ́ kó darí wálé àwọn ọmọ Yorùbá wa ní ọmọ mi ò ṣe ní bẹ̀rẹ̀ káàbí kẹ̀kẹ́ sí di ọmọ ẹ lónìí tẹ́ni àkọ́bí aṣíwájú ẹ pè wọ́n wọlé kẹ́ ẹ bá wọn wí ẹ bá ti sẹ́tù sórí ọ́fíìsì àràbà bí Sunday Igboho ẹ jẹ́ kó padà sí Nàìjíríà ẹ jẹ́ kó darí wálé. Sunday Igboho ẹ jẹ́ kó padà sí Nàìjíríà ẹ jẹ́ kó darí wálé. Inú wa dùn àdúrà tí àbáṣà ẹ̀rì ṣìtò ní ká ṣe fún Alaaji Wasiu Ayinde abẹ́ Ọlọ́run ọba alágbára fún K1 the ultimate Alaaji wa King Wasiu Ayinde kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún wọn kọ́lọ̀ ń jọ kọ́lọ̀ má jẹ́ kí ó bàjẹ́ gbogbo ibi tí wọ́n ní ìdè kí wọ́n má kan àbùkù rárá kí àánú Ọlọ́run kó máa bá wọn gbé oríire ayọ̀ ìdùnnú òní kó máa jẹ́ ti gbogbo wọn nígbàkígbà lórí ara wọn lórí ọmọ lórí ẹbí lórí ará kí wọ́n má rí ìjákulẹ̀ káàrin àwọn àtọ́lọ́run má dàrú káàrin àwọn àtàṣíwájú náà má dàrú ẹ̀mí gígùn àti àlàáfíà kọ́lọ́run kó bá wa yọ̀ǹda rẹ̀ fún wọn ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá ògo hello salamu alaikum warahmatullahi wabarakatuh ẹni tẹ́ ẹni tí o Alaaji Alfulany ṣe dáadáa mo dúpẹ́ fọ́lọ́run gbogbo ayé ṣàdúrà fún yín o wọ́n ṣe àdúrà fún yín lọ́tún lósì lágbára Ọlọ́run àdúrà náà sì máa bá yín níbikíbi lágbára tọ́lọ́run ààrẹ ẹ̀yà tọ́lọ́run ò ní dàrú ààrẹ ẹ̀yà tọ́lọ́run ò ní dàrú ààrẹ ẹ̀yà tọ́lọ́run ò ní dàrú ààrẹ ẹ̀yà tàṣíwájú náà ò ní dàrú ọ̀la gbogbo ọmọ tó wá jáde lára yín ẹ̀ nígbàwí ìbànújẹ́ lórí wọn ẹ̀mí gígùn àlàáfíà kọ́lọ́run bá yọ̀ǹda rẹ̀ fún yín Ọlọ́run ló ṣe yín lálásọṣẹ ó ṣe yín lẹ́ni aṣíwájú lágbára Ọlọ́run ẹ̀ ní dèrò ẹ̀yìn ẹ̀ ní dèrò ẹ̀yìn ẹ̀ ní dèrò ẹ̀yìn ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run wàlà haúlá wàlà kúwàtà illa billahi al-aliyyil azim àmín 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 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin ó dáza ẹ ṣeun Olúwa ló ṣe ya K1 the ultimate ilé aṣàdúà fún yẹn ẹgẹ́ bí iṣẹ́ tó gbé fún wa tó ní ká ṣàdúà fún wọn ya K1 la ṣàdúà fún yẹn máyégún àwọn la ṣàdúà fún yẹn Ọlọ́run awọlá Ànábì sallallahu alaihi wasallam tó dá nìyẹn tó dá lélẹ́yìí tá ń sọ fún yín nù ẹ jẹ́ ká wá ọ̀nà láti wá ìrọ̀rùn fún ìlú ká wá ẹ wóró fídíò tí K1 ń ṣe lánàá yẹn ń sìn lórí Sunday Igboho ẹ wo iye àdúrà tí wọ́n gbàdúrà títí wọ́n gbà lẹ́nu ọ̀tá wọn wọ́n gbàdúrà títí wọ́n gbà lẹ́nu ọ̀tá wọn ìyìn téèyàn bá ṣe ni ó gbà àwọn náà ti kọ ìtàn tí ò ní parẹ́ lẹ̀ nìyẹn gbogbo ipòkípò tó bá wà láyé lénìí kí ló fi wúlò fáwọn èèyàn gbogbo ipòkípò tó bá wà láyé lénìí kí ló fi wúlò fáwọn èèyàn Arab money ipòkípò tẹ́dá bá wà láyé lénìí kí ló fi wúlò fáwọn èèyàn ó ń bẹ láyé ò sí láyé wọ́n á máa sọ̀rọ̀ rẹ̀ lọ Ọlọ́run jẹ́ kẹ́mi wá gún o Ọlọ́run jẹ́ mi wá gún o Ọlọ́run jẹ́ mi wá gún o ayé ò fi jáyé nísìnyí o lè sọ fún wa pé o gbọ́ ètò Sebilu Najat o lè sọ fún wa pé o gbọ́ rí even bó bá tiẹ̀ láìkì wa even bó bá tiẹ̀ gbá ti wa but o ara lé yóò ti jẹ́nu àǹfààní ètò yìí rí bára lé yóò bá jẹ rí ará àdúgbò yóò ti jẹ́nu àǹfààní ètò yìí rí ipa tá a gbọ́dọ̀ kó jẹ́ ń sọ fún ẹ kò sẹ́ni tó perfect mo níbi tí mo kù sí rẹpẹtẹ
ìwọ tó ń wò mí náà níbi tó kù sí rẹpẹtẹ àjọ máa manage ara wa ni àjọ máa manage ara wa ni kájọ manage ara wa láyé lè fi gún àwọn tó fẹ́ bá Aṣíwájú ṣèjọba nísìn Aṣíwájú máa manage wọn ni gbọ́ mi yé Aṣíwájú máa manage wọn ni a máa manage ara wa ni hello